Hello. Ẹ̀yin èèyàn mi o. Ẹ kú dédé wò yìí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Àmín. Ná bá ní Naomi o. Ẹni tí mo rí ẹ̀ rí o. Wọ́n ní Naomi wá sọ ọ̀fìn. Ààfin. Ààfin ọ̀fin náà. Wọ́n ló wá sáàfin ní òní yìí. Wọ́n ló wà láàfin báyìí. Wọ́n ní bọ́n ṣe rí Naomi. Pé kò tiẹ̀ sọ fún anybody, kò jẹ́ kí kábíyèsí mọ̀, kò jẹ́. Débi pé ó fẹ́ kọ́ kábíyèsí pé òun ti wà around, wọ́n ní kò jẹ́ kí anybody mọ̀. Wọ́n ní ká tó wí ká tó fọ̀, wọ́n láriwo gèè láti géètì. Náà ń hè ló ń tọ̀hún. Wọ́n ní àwọn òwò ló ń pariwo. Wọ́n ní àwọn kìíní ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo yìí. Àwọn gateman tó ń bẹ̀rẹ̀ ṣe gbòòsà. Queen Naomi. Wọ́n ní before you know it, ẹ wá wèrò ní ààfin. Wọ́n ní before you know it o, pé àwọn obìnrin Ilé Ifẹ̀ tó wà láàfin, wọ́n ti ń tẹ́ aṣọ lẹ̀ lórí kíkan. Náà ń tẹ́ aṣọ lẹ̀. Wọ́n láwọn kan ní ó yá kí Naomi máa gun orí ẹ̀ kọjá. Wọ́n ní Naomi kan dùn, wọ́n ní Naomi kan rẹ́rìn. Kábíyèsí wá jáde pé kí ló ń ṣẹlẹ̀? Ká lóhun ó ló ń pariwo. Wọ́n bá ní Naomi ni o. Wọ́n ní kábíyèsí. Wọ́n ní ojú kábíyèsí ti ràn. Ó fò dìde. Ló wá rẹ́rìn. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kí Naomi 9 10 náà kí ní 7 8 náà bá ń sọ pé báwo ló ṣe báyìí fáwọn, kò gbọdọ̀ kúrò láàfin mọ́. Olúwa ṣeun. Ló bá ní ó wá ṣàbẹ̀rẹ̀ sí ní kí wọn. Wọ́n ní ariwo ìwọ̀n sí ẹ̀jẹ̀ pọ́ pé àwọn láriwo ìṣá. Wọ́n ní Naomi wá sọ pé wọ́n ní ò ní lọ, ó ti dé o lọ. Ó ní pé òun ò tí ì dé. Òun yìí ń padà. Àwọn nǹkan ẹrù òun lòun ní kóun wá park. Ẹrù tó kù lòun ní kóun wá park lẹ́nu. Pé kì í ṣe pé bóyá òun ti dé. Wọ́n ní níbo ariwo tún tagì. Ó lọ mọ́ o. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pariwo. Lórúkálukú bẹ̀rẹ̀ sí ní pariwo. Ló pariwo pé ó lọ mọ́. Wọ́n ní kí kábíyèsí kan ṣe sọ fáwọn àwọn obìnrin Ilé Ifẹ̀ pé wọn ò gbọdọ̀ jẹ́ kó lọ mọ́. Bẹ́ẹ̀ ṣe sọ pé kò ní lọ mọ́. Wọ́n ní Naomi kan rẹ́rìn pé kí ni òun ò ní ṣe kí ni wọ́n lọ. Pé kó má dá kábíyèsí lóhùn. Òun wá gbalẹ̀ irú ohun tó kù mọ́. Òun ti dágbére. Òun ò wá. Òun ò ṣe. Wọ́n ní kábíyèsí wá ní ó ṣe kí ni. Ó ní kí kábíyèsí kó jọ kó fi yẹn lẹ̀ o torí wọ́n ló fà á. Wọ́n ní bẹ́ẹ̀ ni a ti bẹ̀ yín ẹ̀ ní lọ mọ́ ẹni padà. Wọ́n ló bá rẹ́rìn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣárí bí mo ṣe ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yìí. Èmi fẹ́ pé bí Naomi ṣe wá sáàfin, Ọlọ́run ló gbé wa. Ọlọ́run ló gbé Naomi wá sáàfin yẹn. Ó ní bó ṣe jẹ́. Wọ́n ní kẹ́ wá wo àwọn ìjòyè. Ẹ wá wo àwọn àgbààgbà. Wọ́n jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Naomi sọ̀rọ̀. Káàbọ̀ Queen wa, káàbọ̀ olórí wa, káàbọ̀ kìíní kan Queen of Ilé Ifẹ̀. Kò sí bó ṣe lè jẹ́. Queen ni Queen ó máa jẹ́. Ọ̀tá ń gbógun, ṣó ń gbógun pé lórí asán ni. Ìwọ ṣì ni Queen. Wọ́n ní láìkú ẹ̀kìrì ẹnìkan fàwọ̀ ṣe gbẹ̀du. Pé kó padà wá. Kò sí bó ṣe lè lọ tó ná gbàrà tó ná gbòòrò. Ó lè ṣe kó má pa. Ó gbọ́dọ̀ padà wá. Níbo ló fẹ́ fi àwọn ọmọ sí? Queen Naomi, níbo ló fẹ́ fi gbogbo àwa tá wà láàfin, níbo ló fẹ́ fi wá sí? Wọ́n ní Queen Naomi, wọ́n ní àwọn ìwọ ló kàn rò pé bóyá àwọn ò fẹ́. A fẹ́ gidi gan. Ṣùgbọ́n àwọn tó ń sọ pé wọn ò fẹ́. Àwọn tó ń fẹ́ náà pọ̀ ju àwọn tó ń fẹ́ lọ. Pé Naomi ó gbọ́dọ̀ jọ kó jẹ búrẹ́ gbogbo nǹkan kí nǹkan tó bá ti lè rí pé ó ń dá ẹ láàmú. Báàfin ṣe dàrú báyìí.
pé kò rọgbọ pé ṣe bó ṣe yẹ kó rí ni kó máa padà o kó máa padà pé Naomi ò sínú àwọn tó máa sọ pé wọ́n sí láàfin pé torí ẹ̀kan kóyún ẹ̀ kéré wọn ò lè kóyún ẹ̀ kéré ó lè kúrò láàfin kọ́ máa mọ̀ pé èèyàn kúrò láàfin pé kò jọ kó fọwọ́ wọnú ó máa tún èrò ara ẹ̀ pa ni o pé bó ṣe wá ní gbogbo rògbòdìyàn tó wà láàfin yìí pé kinní yẹn máa fi ọkàn gbogbo everybody balẹ̀ mà ní ó máa fọkàn àwọn èèyàn balẹ̀ mà ní gbogbo nǹkan tó pé ààfin ti dàrú tán pé ọlọ́run ló máa bá a tún ṣe pé Naomi wíwá tó wá sí ibà pé òṣì wá ni o ó lóun kì í ṣe gbogbo yóò ṣí bíbà yíyá o pé gbogbo ayé ṣe ń hó mọ́ tó ń hó mọ́ kó máa wà ó máa wọ̀ ó máa wọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀run náà ń hó pé ibi tọ́lọ́run rán ẹ sí òun ló wà yìí o má jọ kó má fi ojú gbogbo àwa tá wà láàfin tán nífẹ̀ẹ́ má fi ojú wa má fi gúngi o torí a fẹ́ gidi gan gbogbo everybody ò fẹ́ wọ́n ní kí wá wo ìrùn láàmì ni ó ní tóun bá ti páàkì ẹrù òun bíbà olóhùn rò pé bóyá òun tún máa wá sáàfin pé kọ́ máa pé àgbọ̀nrín èṣí nìyẹn òun ni àwọn èèyàn jẹ lọ́bẹ̀ pé ṣùgbọ́n òun pé kí wọ́n má sọ pé kán sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ wà o àwọn kọ́ o àwọn ò ṣe o àwọn ò mọ̀ ló bá di pé wọ́n ní Naomi wá sọ pé kò sí bó ṣe lè ṣe kò sí bó ṣe lè jẹ́ òun wá páàkì ẹrù ẹ̀tọ́ sọ pé ìwà láàfin ṣá wọ́n ló yìí wà láàfin bá a ṣe ń sọ yìí bó ṣe máa rí ọlọ́run ló yé dídà tèmi tí Naomi bá padà sáàfin báyìí àpọ́nlé ńlá ni kò sí ẹnikẹ́ni láì kí wẹ́kìrì ẹnì kò lè fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú kí Naomi prove gbogbo wọn rọ́ǹgì kó wá sáàfin torí Naomi kọ́ ló ní kí Mariam kó lọ kó sínú tàkúté tó kó rẹ̀ sí torí náà Mariam òun ló kó rẹ̀ sínú tàkúté tó wà kì í ṣe Naomi tí Naomi bá máa wà àpọ́nlé ńlá gidi gan ni o kó wá torí kò sẹ́nikẹ́ni tí wọ́n bí nínú ènìyàn tó lè sọ pé òun fẹ́ pa Naomi lára láyé kí Naomi padà síbi ìjókòó ẹ̀ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ̀ ṣe nírìíra tèmi mo fẹ́ ẹ gidi gan mo nífẹ̀ẹ́ ẹ gidi gan kò sí nǹkan tẹ́nìkan lè fi ẹ ṣe tí ọlọ́run Olódùmarè tó bá ń bẹ lókè ìpẹ́ tó ń bẹ lókè torí àwa tá a wà lókè ìpẹ́ ọlọ́run ti wà pẹ̀lú wa ó ní kò sí ohun ìjà olóró tán lè ṣe sí wa tó máa pa á lára ọ̀rọ̀ ọlọ́run ni Naomi tán bá ní wọ́n gun ẹṣin nínú yàn wọ́n gun ẹṣin nínú yàn nígbà gbọ́ pé Naomi yà sáàfin lẹ́nu inú wa dùn ọlọ́run ló rán ẹ wá o Naomi dákun ọmọ wa àbúrò wa àwọn ọmọ wa títí ayé ọmọ ọlọ́run ẹ̀yin ojú Olódùmarè nìyẹn ṣé ò mọ̀ ni padà sáàfin àbọ̀ ọlọ́run adájú lórí rẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà kò dẹ̀ sí ohun tó ṣòro ṣe fún ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ ni fi àwọn ẹlẹ́gàn lẹ̀ ìkà máa boníkà ire máa bẹ́ni rẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi ṣìkẹ́ Naomi kẹ́ bá mi ṣìkẹ́ fún kẹ́ẹ̀dì ìtura bá ń bá rẹ̀ ẹ wá fi àdúrà ràn lọ́wọ́ pé ìtura ni gbogbo ayé ẹ̀ yóò máa jẹ́ ibikíbi tó bá tẹ̀ àtẹ̀pẹ́ títí láéláé àtẹ̀gbélẹ̀ ni lórúkọ Jésù Olúwa wa ẹ ṣeun bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi fi tó kù sí comment section kéde bá mi subscribe ẹ ṣeun bó bá ṣe jẹ́ àtúmọ̀ fún yín ní àwọn details tó gbádùn tó lé ńlẹ̀ tó jẹ́ nǹkan tó máa wà fruitful fún wa lórúkọ Jésù Olúwa wa amen ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀ o.